Yes, boy, you brought on the What's the name of your shop? I'm taking more than Top Butcher shop. Top Butcher, okay. The name of this shop is Top Butcher. Okay, this is the manager of the shop. Leading by the boss, that's right. Even though anyway, as it be by, we have everything. Because your skin, when it was your skin, when it was your skin, when it kidney leleyi liver rèé ẹ̀dọ̀ turkey tí wọ́n ti yan leleyi ẹsẹ̀ ẹran tí wọ́n ti gé tó ti lè gungun nú ẹ̀ leleyi ẹ wò eléyìí ẹran ògúfe ni ẹran súnsun ògúfe súnsun òun leleyi ṣàkì màálù leleyi ẹsẹ̀ màálù leleyi gbogbo ẹ̀ owó pọ́kú ni kò wọ́n bí wọ́n ṣe ń tà bẹ́ẹ̀ náà ni wọ́n fi ṣe ní oríṣiríṣi ọ̀wọ́ spices tó yẹ pé ìlú Indian ló most of them Indian gbogbo ẹ̀ ló ti wá gbogbo nǹkan tá a wá ń sọ yìí kò ń ṣe ìlú yìí ni wọ́n ti gbé gbogbo àwọn nǹkan yìí wá nísìnyí ẹ máa wòran o àwọn nǹkan tèmi máa rà mo máa béèrè iye tí wọ́n ń ta price ẹ̀ lọ́wọ́ wọn bíbà wọ́n dẹ̀ sọ iye tí wọ́n ń tà fún mi now ẹran màálù ni mo fẹ́ rà wọ́n dẹ̀ máa ta kílò ẹ̀ fún mi bí mo ṣe fẹ́ rà á wọ́n á ta kílò náà lọ fi bá ṣe ń tẹja yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ta àwọn ẹran bíbà ẹran màálù kílò ni wọ́n máa fi ṣe ẹ máa wò wọ́n àwọn nǹkan tí mo fẹ́ rà. Can somebody see me? Okay. Can I have some beef please? £9. How much do you like? Yeah, bro. Okay, can I have a pack of the second one? Okay, how much is that? That's 16.50. How much is it per kilo? $6.99 per kilo. And how many kilos is that? Which one is which one? The other, other bag? What cheap you have? No, what's this one? Chin is chin I wanted. So chin I wanted, and that's it. Okay, can you cut it to medium for me? Medium, please. How much is that one? Uncle, just follow to her. Let me clean here, please. Okay. You go there to make the movie more nice. Yeah. Come. Yeah, that's so, ẹ̀pà ni gbogbo ẹ̀ náà. Nàìjíríà ni wọ́n ti ṣe wá ṣe síbi tó ń ta ẹ̀pà wọn $2.99 ni wọ́n ta ẹ̀pà ní. Ó dà sí ilé $3.99 ni wọ́n ṣe ń tà nìyẹn lóríṣiríṣi. Ẹran ni mo ní kọ́ bá mi gé ń bẹ̀ yín, wọ́n máa bá mi gé. Let me see what you are cutting. Too big. No, small please. And you call that medium? Yes. Thank you. Kekere. Kekere. I'm a take 17.99 for my brother. Kẹ́sì kékeré ló bá mi gé ní ìsìn bá mi gé dáadáa mo lè fi máa mọ̀ wọ́n kàn ní ìmọ̀ tó ti yẹ yín àwọn tó ṣe àtìmọ́ kí ni wà ń bẹ́ẹ̀ ló wà ń bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ kó tẹ bá fẹ́ rà ní ni wọ́n máa tà fún mi níbi ìbáyìí tí ò dẹ̀ ní wọ́n tó ní pọ́kú lọ́ máa tà tọ́kì irú ẹran ní ilẹ̀ Yorùbá wa wọ́n máa ṣí sílẹ̀ ṣé eré ṣíṣe kan bìbà ní kò sí gíláàsì ló wà ṣẹ́gírí nígbà tó bá jẹ́ kí wọ́n fà fún màá bọ̀ kàdé náà wà bẹ́ẹ̀ ló ní gíláàsì ló wà ó kè kẹ́ni á ń ṣáàkì bọ́ọ̀ ṣáàkì. How much is a kilo of shaki? This is $3.99. It's $4.99. Okay, can I have the 1 kilo of that? 1 kilo of the other one. This one?
Yeah, 1 kilo of the other one. Oh, guys, now Okay. 1 kilo ni eléyìí tó máa ń pè ní ṣákótì àdìgídà kan ní fún káàkiri àti eléyìí tó bá clear so wọ́n máa tà kó máa wọ́n jù kan lọ. So 1 kilo each. 1 kilo. Okay, 1 kilo that. Okay, ṣàkíyẹ náà ní ìsìn tó bá ti mu wọn bá wa gbé ṣe ẹni bó ṣe mọ́ kò sí pé àṣàn pa. Okay, that's fine. 1 kilo. 1 kilo. 1 kilo. 1 kilo. 1 kilo. Look. How much is that? It's coming £6.70. I'll charge you. It's coming £7.37. Okay, that's it. Small or medium? Yes, like that. The other one, medium. I don't want it too big. Ọwọ́ kan máa tún ṣe nǹkan kan débi pé tí wọ́n bá fẹ́ gé ẹran wá gé ńláńlá àwọn kan máa jẹ́ wọ́n máa pàtìpàtìpà àgbà tó bá jẹ́ ẹran àlejò àbí ẹran tó ń jẹ ní patí gbogbo aṣọ ló máa bàjẹ́ torí èmi kì í gé ẹran tèmi títóbi kí tó wá pé kéèyàn fún èèyàn méjì èèyàn fún mẹ́rin so kò ní dípá máa fà nọ̀pànọ̀pà kò ní ṣeé ṣe ń kù. Is that not too big? Don't cut it big, small. Thank you. That's it. Thank you, darling. So, bí wọ́n ṣe ń ṣe nìyẹn tí má ti ra ṣàkíyẹn ní ìsìn màá dẹ̀ ra kí ló ṣe ń pè tọ́kì nǹkan tí mo wá rà ní ìbàyìí tán ẹ wo oríṣiríṣi ni wọ́n ń tà níbí ẹ̀ẹ́rí bí tí wọ́n ti ń ta a máa lọ síbẹ̀ yẹn náà tí wọ́n ti ń ta rice ẹ wò ó wọ́n ti ń ta chinchin ọwọ́ kan wọ́n ṣe chinchin yìí wọ́n pè ní jàfóró chinchin lọ ṣe ẹ lè mọ iye tí èèyàn ọmọ Yorùbá náà lọ máa ṣe kẹtìrì wọ́n ṣe ṣégi iṣẹ́ nìyí ẹ wò wọ́n ṣe ṣe £4.99 lọ fún £5 ní chinchin yẹn ó ti yẹ bí lọ́ ti ń ṣe ìgbà míì gan máa ṣe wọ́n láti nàìjẹ́ tó bá lọ mọ́ ibi ìbàyẹ̀ ni wọ́n ti ń ṣe most of nǹkan tó bá pààkì báyìí ibi ni wọ́n ti ń ṣe wọ́n lè ṣe níbẹ̀ láti nàìjẹ́ wọn wà nìyẹn mọ́ iṣẹ́ dé nìyẹn iṣẹ́ ọmọ aláṣẹ jẹ owó lọ́mọ aláṣẹ rà báyìí kí ọ̀nà sí iṣẹ́ yìí tẹ bá gba 1,000 lóṣù ẹgbẹ́ bí tẹ máa ná sí nǹkan tẹ bá máa tà. Mami, £5, how many are in Zimbabwe? Mami, £5, how many are in your in £5 times 900. a pound To 900. Kilo shele. Kilo ṣẹlẹ̀ náà ni. 1 kilo? No, I don't want the hand. I want the size. Yeah. And I don't want the one with hair. I don't like it. I don't like the one with hair. I don't like the one with hair. Thank you. 1 kilo. I know. I want. How much is the kilo? 25 pounds. Right? Can I have the box, please? Drumstick. Ṣé tí wàá rí nǹkan tí wàá wà nínú kára nǹkan níbí báyìí ṣe bá rà ní box ó tún máa cheaper ju kí ọmọ ara lẹ́yọ lọ kí ọmọ asúbẹ̀ bẹ̀rẹ̀ nǹkan la máa ń pè kí ọmọ asúbẹ̀ bẹ̀rẹ̀ nǹkan kò ní ìdí tí wọ́n bá ti rà ó nìyẹn nígbà tí mo ná ilé ní ìsìn 5 kilo ni ó ní 5 kilo wọ́n ní per kilo ó ní £6 something £5 kilo ní máa nu box mo ní èlò ló wà nu box mo ní èlò ló wà nu èlò ní box ó ní £25 so I rather buy the £25 so I buy only 5 kilo £6 per kilo. Now can I have a look? Okay, that's fine. So that's 5 kilo. You don't want to cut it? I'm gonna cut it. I just want to see. Is that 5 kilo? That's over 5 kilo. Wow, put it back. I don't need that. That's my box. Okay. Mo tún fẹ́ cheat mo tún fẹ́ yọ kúrò ló ti lé ẹ kò lọ fọ́nà èkó lè ní ọmọ èkó nígbà yes I want medium I don't want it too big. It can be small I don't want it too big. Òun náà ń gbé yẹn turkey nìyẹn ìtàn turkey nìyẹn kò sọ̀rọ̀ kò sí nǹkan kan nǹkan tẹ́ bá fẹ́ jẹ lẹ máa jẹ níbi kò sí wàhálà òun nìyẹn ṣùgbọ́n ilé Ọlọ́run kó ṣàánú ni ẹ wo indomie lókè Nàìjíríà ló ti ń gbé wá ẹ wo box indomie ń bẹ yẹn £10 ni wọ́n tà á box indomie èlò ló ń tà ní Nàìjíríà mo kọ́ máa fi sínú kọ̀ǹténà ni ọ̀wọ́ tó ń ṣe kọ̀ǹténà wọn máa wá sí ibà wọn àtà kò sí nǹkan kan tó wà nílùú yìí wọ́n gbé wá sí ibi
bí mo ṣe wá sọ ní program tí mo ṣe lánàá wípé advanced slavery ní bí ìbàdàn advanced slavery nílùú yìí àwọn tó fi ń ṣòwò rèé àwọn tó ń ṣe kí nǹkan fi ń ṣòwò lélẹ́yìí lẹ́yìn pé kí wọ́n kó kọ́wọ́kọ́wọ́ kà ní ìbàdàn táìsì ní ọrọ̀ ajé wọn táìsì tó bá yọlé lára èmi à gbogbo àwọn arábí ìbàdàn pátápátá wọ́n ṣe wà ní ṣọ́ọ̀pù ó máa rẹ́gísítà sí ọ́ndà kọ́mpìnì rẹ̀ wọ́n á dẹ̀ máa yọ táàsì lára wọn àwọn tá à ń ṣiṣẹ́ náà fún ìjọba wọ́n á yọ táàsì wa ẹ̀wọ̀n tí wọ́n ń yọ ní ojú kan lọ lóṣooṣù ní táàsì olúkálùkù òun ló fi ń gbé ìlú wọn àgàtí ọ̀wá ṣe mistake kó lọ páàkì ibi tí ò lè kó páàkì tí ẹ bá tó bá fún ní tíkẹ́ẹ̀tì wàhálà dé ibi tí mo páàkì sí yẹn àjọ pàtó àìsẹ̀ ibi tí mo páàkì sí yẹn mi ò tí ẹ̀ bèrè kí tó jáde mo ti wà excited mo ti wá síbi ọjà yìí ti pẹ́. Excuse me, my darling, you know the other side of the road. Can you put ticket there? I park on the side. No ticket. Okay. Also, this is the ticket. Ọ̀pọ̀ tẹ́lẹ̀ náà bá pàtó láta ìṣe ticket. Kò rọ́jà yẹn ṣáà wá sọ́jà àwọn ará fún ọjà. Nítorí bẹ́ẹ̀ bí a ṣe sọ fún yín kò sí ẹ̀tọ́ wọ́n ṣe ẹgbẹ́.